fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè nọ́mbà ìyálóde tí mo gbé wá sórí ètò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màá fi nọ́mbà ìyálóde sórí ètò mi ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ lọ sí ìkànnì Mọdákẹ́kẹ́ Online TV. Mo ní channel kan tí wọ́n ń pè ní Mọdákẹ́kẹ́ Online TV. Òun náà lẹ ń wò yìí, òun náà lẹ máa wò yìí, Mọdákẹ́kẹ́ Online TV. Ẹ lọ wò àwọn nọ́mbà step bá ti rí ní ìkànnì Yorùbádùn Online TV. Ó ṣe é ṣe kó jẹ́ wípé Mọdákẹ́kẹ́ Online TV lẹ ti bá pàdé. Mo kí wa o níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora. Yọ́mọ dùn mọ́ wa o, yọ́mọ kóró máwọn ta wa. Torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́. Ohun tí mo ń ṣàlàyé ni wípé kọ́kọ́ pè mí tó bá ti pè mí màá lè ṣàlàyé àwọn nǹkan ìgbésẹ̀ tí wàá gbé. Lóòótọ́ ni mo mọ̀ gba consultation fee because kò síṣẹ́ téèyàn ó ṣe tí ò ní ní pé à ń lọ sókè à ń lọ sódò nínú kòtò nínú gegele. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé àwọn kan tó wá ń bèrè pé mi ò fi nọ́mbà ìyálóde sórí ètò. Nọ́mbà ìyálóde wà lórí ètò mi o, mo fi sórí ètò. Ẹ lọ wo program tí mo post ní bóyá bíi ijọ́ 3 ijọ́ 5 sẹ́yìn. Mo post nọ́mbà màmá yẹn, nọ́mbà 2 ni mo fi síbẹ̀. Ṣùgbọ́n ní ìsìn báyìí màá tún wá fi nọ́mbà màmá. Ẹ lọ wo, ẹ má fẹ́ wo nọ́mbà màmá, ẹ máa lọ sí ìkànnì Mọdákẹ́kẹ́ Online TV lórí YouTube mi. Ẹ rí nọ́mbà màmá ń bẹ̀. Àwọn nọ́mbà tẹ́ ẹ bá ti rí ní ìkànnì Yorùbádùn Online TV. Tẹ́ bá dé Mọdákẹ́kẹ́ Online TV ẹ tún bá pàdé ń bẹ̀. Mo kí wa o ní Dòròmí Àwísí, mo kí wa ní Dòròmí Àwísẹ̀. Torí èékánná ọwọ́ jẹ́ kí ẹkùn kó lè họra dé egun. Yọ́mọ dùn mọ́ wa, yọ́mọ kúrò máwọn ta wa kọ́ làwọn lẹ́. Mọdákẹ́kẹ́ Online TV ìkànnì tó dára ni. Ṣé wọn náà ń wò ó? Ìkànnì tá ti ń gbé àwọn akọni ilẹ̀ káàró ìjìnlẹ̀ wa láti lè ṣàfihàn nǹkan tí ń lọ nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní parun, ìṣẹ̀ṣe wa ò ní parun láṣẹ Ìdùmarè. Akọ́láwọlé Aláwọ̀dé ló ń kọ́ mi o.